Aláròyé máa wí o. Àwọn aṣòfin fẹ́ fòpin sí ọ̀rọ̀ àwọn mọ́là tó ń tọrọ bárà lẹ́kọ̀ọ́. Fún ìgbà kejì nílé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ni àbádòfin kan láti fòpin sí bí àwọn mọ́là àtàwọn kan ṣe ń tọrọ bárà lọ́wọ́ àwọn ará ìlú wáyé. Bí àbádòfin náà bá kẹsẹ̀ járí láyọ̀ àti àlàáfíà, ó máa di èèwọ̀ fáwọn mọ́là láti máa lọ káàkiri ìlú Èkó láti máa tọrọ owó lọ́wọ́ àwọn ará ìlú. Wọ́n ní ìwà ìdọ̀tí àti ohun tí kò bófin mu làwọn èèyàn ń hù láàrin ìlú, èyí tó lè ṣàkóbá ńlá fún ètò ààbò ìpínlẹ̀ Èkó. Ọjọ́rú Wednesday, ọjọ́ 8 oṣù kejì ọdún 2026 yìí ní ìjọba ìpínlẹ̀ Èkó sọ̀rọ̀ ohun di mímọ̀ pé àbádòfin kan táwọn aṣòfin ìpínlẹ̀ náà ti ń gbé yẹ̀wò láàrin ara wọn láti fòpin sọ́rọ̀ àwọn oníbàárà nílùú Èkó ti kẹsẹ̀ járí lẹ́ẹ̀kejì tí wọ́n gbé yẹ̀wò lásìkò ìjíròrò pàtàkì kan tó wáyé láàrin àwọn aṣòfin náà. Wọ́n ní bí àbádòfin náà ṣe ti kẹsẹ̀ járí báyìí yóò di èèwọ̀ fáwọn oníbàárà láti máa lọ káàkiri kí wọ́n sì máa tọrọ owó lọ́wọ́ àwọn ará ìlú. Àwọn aṣòfin ọ̀hún ní bárà títọrọ jẹ́ ohun ìtìjú fún ìpínlẹ̀ tó lórúkọ gidi bíi tìpínlẹ̀ Èkó lórílẹ̀‐èdè yìí nítorí ipò aṣíwájú ni Èkó wà nínú ohun gbogbo, kò sì ní dáa bí àwọn oníbàárà tàbí àwọn alágbé bá wá sọ ìlú náà di ibùgbé wọn. Aláròyé gbọ́ wípé àsìkò táwọn aṣòfin ọ̀hún jíròrò nípa àbádòfin yìí, onírúurú àbá ni wọ́n mú kalẹ̀ tó fi mọ́ ọ̀nà tí wọ́n lè gbà ṣe é tí kò fi ní padà bẹ́yìn yọ. Àwọn kan nínú àwọn aṣòfin náà tilẹ̀ mú àbá wá wípé kí wọ́n ṣàwárí àwọn oníbàárà náà kí wọ́n sì ṣèrànlọ́wọ́ gidi fún wọn dípò kí wọ́n máa fìyà jẹ wọ́n. Lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ 7 oṣù kejì ọdún yìí, níjọba ìpínlẹ̀ náà kéde pé àwọn òṣìṣẹ́ àjọ amúnifọ́ba ìpínlẹ̀ náà ti fọwọ́ òfin mú àwọn oníbàárà bíi 400 tí wọ́n sì sọ wípé wọ́n máa ṣèwádìí nípa ìlú abínibí wọn kí wọ́n lè dá wọn padà síbi tí kálukú wọn ti wá. Honorable Desmond Elliot tó ń ṣojú ẹkùn Sùúrùlérè nílé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó dábàá pé kí wọ́n má ṣe fọwọ́ líle mú àwọn kan nínú wọn, pàápàá jùlọ àwọn ọmọdé. Ó ní ó dáa kíjọba kó àwọn ọmọ náà kúrò lójú títì kí wọ́n sì ṣètò gidi fún wọn nítorí tí wọ́n sì lè wúlò lọ́jọ́ iwájú fún ìpínlẹ̀ Èkó. Honorable Aro Moshood tó ń ṣojú ẹkùn Ìkòròdú constituency 2 rọ ìjọba ìpínlẹ̀ Èkó pé kí wọ́n gbé àbá náà yẹ̀wò dáadáa nítorí kí àwọn òṣìṣẹ́ àjọ amúnifọ́ba tàbí àwọn ọlọ́pàá má sọ ọ́ di ohun bàbàrà débi wípé àwọn ará ìlú yóò bínú síjọba Èkó. Ní tirẹ̀, Honorable Bonu Solomon tó ń ṣojú ẹkùn Badagry constituency 1 nílé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ní kì í ṣe ohun tó dáa rárá bí àwọn oníbàárà ṣe pọ̀ láàrin ìlú Èkó. Ó ní kì í ṣe àwọn mọ́là oníbàárà yìí nìkan ló yẹ kíjọba kó kúrò nílùú, ṣùgbọ́n kí wọ́n kìlọ̀ fáwọn ará ìlú tí wọ́n ń fún àwọn oníbàárà náà lówó lójú títì nígbà gbogbo láti yéé ṣe bẹ́ẹ̀. Honorable Mohim Adams tó ń ṣojú ẹkùn Etí Ọ̀sà constituency 1 lòun fara mọ́ àbá náà nítorí àsìkò táwọn jíròrò lórí rẹ̀ yìí gan ló dára jù láti fòpin sí ọ̀rọ̀ àwọn mọ́là oníbàárà ọ̀hún. Ó wáá rọ ìjọba ìpínlẹ̀ Èkó láti kó gbogbo wọn pátá kúrò lójú títì kí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ tí wọ́n lè ṣe fi jẹun. Ó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ìpínlẹ̀ bíi Kano, Kaduna, Niger, Anambra, Abia àti ìlú Àbújá pàápàá ti kó àwọn oníbàárà gbogbo kúrò lójú títì tiwọn. Olórí ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún, Honorable Obasa, dúpẹ́ gidi lọ́wọ́ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ jíròrò lórí àbá náà. Bákan náà ló ní ojúṣe ìjọba gidi ni láti ṣèrànlọ́wọ́ fáwọn aláìní tàbí àwọn aráàlú tó kù díẹ̀ káàtó fún láàrin ìlú. Ó ní lóòótọ́ kì í ṣe ohun tó dáa rárá bí àwọn oníbàárà ṣe máa ń pọ̀ láàrin ìlú Èkó nítorí tó lè ṣàkóbá ńlá fún ètò ààbò ìpínlẹ̀ náà lọ́jọ́ iwájú. Bákan náà ló rọ àwọn ẹ̀ka iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó pé lẹ́yìn tí wọ́n bá kó àwọn oníbàárà náà kúrò lójú títì nípínlẹ̀ Èkó tán kí wọ́n gbìyànjú láti ṣàtúnṣe sí wọn nítorí tí wọ́n sì lè wúlò lọ́jọ́ iwájú fún ìpínlẹ̀ Èkó. Lópin ohun gbogbo, Obasa ní kí wọ́n fi àbádòfin náà ṣọwọ́ sí ẹ̀ka iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó tó ń rí sọ́rọ̀ àwọn ọ̀dọ́ àti eré ìdárayá kí wọ́n lè gbé yẹ̀wò dáadáa kó tó di òfin tí wọn yóò máa múlò láàrin ìlú. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.